mo ṣe tán láti tú gbogbo àwọn self determination group lẹ̀ tí ò bá ṣe ohun ta ní kó ṣe ní kíákíá ní wàrà ṣàṣà. Ọmọ Yorùbá adúpẹ́ o, adúpẹ́ 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 pẹ́ òkun. Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. Ẹ̀yin ni o Ọlọ́run wa, àwí máa yẹun ọ̀gá ògo. Ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀. Àwọn Amẹ́ríkà ti kọ̀wé ránṣẹ́ sí bàbá Tinubu. Wọ́n ní kíákíá ní wàrà ṣàṣà báyìí allegedly wọ́n ní kí bàbá Tinubu gbogbo ohun tó ń jẹ́ ṣẹ̀ríà nínú constitution Nàìjíríà pé nísinsìnyí báwọn ṣe ń sọ̀rọ̀ yìí kọ́ lọ yọ kíákíá káwọn tó lè gbọ́ ẹ̀bẹ̀ tí a gbọ́ pé wọ́n náà àwọn Nigerian government náà ń bẹ Amẹ́ríkà káwọn tó lè gbọ́ wọ́n ní láti lọ yọ ṣẹ̀ríà nísinsìnyí. Wọ́n ní nítorí pé ṣẹ̀ríà ẹ̀ gangan ni problem. Ṣẹ̀ríà ẹ̀ gangan ló ń fún àwọn tẹ́rọ́rìsì ní ààyè láti máa ṣe nǹkan tí wọ́n ń ṣe. Ó ṣọ̀kì yín, ó yá èmi náà lẹ́nu. Wọ́n ní Nigeria is a circular state. State tó bá dẹ̀ ti wà circular tí any religion bá ti reflect lórí constitution wọn is genocide. Wọ́n nítorí pé kí ni tí wọn ò bá yọ ṣẹ̀ríà yìí kò sọ́gbọ́n tíjọba lè dá tó fi máa wipe out terrorism completely. Ó ní even kí wọ́n tó lè wipe 60% kúrò nínú àwọn terrorists tó wà Nàìjíríà, Sharia law has to be suspended. Bẹ́ẹ̀ ni, or totally removed from our constitution. Anything that has to do with religion has to be out of that constitution with immediate effect. Wọ́n ní tí bàbá Tinubu bá ti lè ṣe, àwọn máa bá wọn ṣe. Allegedly, ọmọ Yorùbá mo sọ fún yín, mo ní tí àwọn ọ̀rọ̀ kan bá jáde èmi ọmọ yín máa bí TV. Mo wà ní àwọn tó máa kọ́ gba intelligence yẹn. Tí gbọ́ ọ̀rọ̀ tí Donald ọ̀rọ̀ tá gbọ́ pé Trump máa sọ máa pọ̀ kò wá ṣe yẹn nìkan. Gbàtẹ́gbọ́ nǹkan ẹ̀kọ́ bíi 10 tó bá fẹ́ máa lọ kó ibẹ̀ ẹ share fídíò yìí. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri àgbáláyé ẹ jẹ́ kó mọ̀ wípé ọ̀rọ̀ táwa ti ń pariwo látijọ́ yìí pé àwọn Fúlàní terrorist ni wọ́n táwọn kan sọ pé wọ́n là ń pa àwa pé àlámúmọ́ra àfẹ́ gbàyọ̀ mọ́ra àfẹ́ gbàlejò. Come as a matter of fact ló ká tiẹ̀ wá sọ pé ní Nàìjíríà táwa lásìkò kò sẹ́ni tó tolerate àlejò tó yóò bá. Àlejò tá dẹ̀ ń fi gbogbo ayé wa tolerate òun ló kó bá wa débi tá wà lénìí yìí. Tí ó bá ṣe bẹ́ẹ̀ Fúlàní àwa sílùú wa, àwa jíjẹ wa, àwa mímu wa, a tún kidnap wa, a tún pa wa, a tún gba ransom. A mọ àwọn ìyá wa obìnrin, àwọn kàwọn ìyá àgbàlagbà, a ti okó bọ̀ wọ́n lábẹ́, a bẹ̀rẹ̀ sí ní bá wọn sùn lójú gbogbo ayé níta gbangba. Wọ́n fi tipátipá bá àwọn ìyá wa sùn. Wọ́n pa àwọn ìyá wa, wọ́n pa àwọn bàbá wa, wọ́n pa àwọn ẹ̀gbọ́n wa, wọ́n pa àwọn àbúrò wa. Ẹ wá ní ká má sọ̀rọ̀. Amẹ́ríkà wa fẹ́ ràn wá lọ́wọ́. Tó ṣe mọ̀ kí mo sọ fún yín. Mo ní pé ohun tó fẹ́ ṣẹlẹ̀ yìí tó bá fi lè ṣẹlẹ̀ gbàm, Yorùbá ti bọ́ lóko ẹrú, Ìgbò ti bọ́ lóko ẹrú, Haúsá gan ti bọ́ lóko ẹrú. Àwọn Fúlàní they will be nowhere to be found. Òun lẹ ṣe rí táwọn àgbàgbà Fúlàní tí wọ́n ṣe ń lo agbára tí wọ́n ní láti lè make sure wípé ó lẹ́bi gbọ̀mù ní malaria but I just have to come out and say it. Ẹ mọ àwọn nǹkan tí àwọn sọ́tà Sokoto, El-Rufai, Abdulsalam, Abubakar, Gowon, Babangida, Kashim Shettima, Mẹ́tawálé Pàtámì, Ṣẹ́gunmi, gbogbo wọn mọ tó ti jí kó
mọ̀ tí wọ́n ti rí látara pé Nàìjíríà jẹ́ one. Gbogbo àwọn nǹkan táwọn bàbá ńlá bàbá tiwa tó fílẹ̀ fún wa, àwọn jókòó lé wọ́n balance lé lórí. Nàìjíríà ló ní. Ṣùgbọ́n nǹkan tó bá wà nílẹ̀ Haúsá tó jẹ́ bí àbí gold, diamond, californium, nǹkan ìyẹn àwọn Haúsá ló ní. Adè lajú wálé adè ń wò. Mi fẹ́ kú o, mi fẹ́ ṣe kíní gbọ́n ní mọ̀ kú ní kú. Ó dáa kéèyàn kú bí akọni ju kéèyàn kú bí kọ́wádìí lọ. Ìjà tá à ń jà yìí kéèyàn kú lẹ́nu ẹ̀ ó bẹ́tà ju kí Fúlàní wọlé kó wá pààyàn mọ́lé lọ. Amẹ́ríkà ní kíákíá. Wọ́n ní ohun tó bá jẹ́ kí wíwà wọn tètè yá nìyẹn. Tí bàbá Tinubu bá kọ̀ tí wọ́n yọ ṣẹ̀ríà. Bàbá Tinubu ò dẹ̀ mọ̀ ní o. A ti ń gbọ́ nǹkan wọ́n ní parallel government ti ń lọ nílẹ̀ Haúsá nísìnyí. Ó wá di ìjọba mẹ́ta ta nílùú. Ìjọba bàbá Tinubu, ìjọba àwọn Fúlàní terrorist, ìjọba ṣẹ̀ríà. Àwọn Fúlàní terrorist ṣẹ̀ríà ni àwọn ń lò. Wọ́n ti gba tax lọ́wọ́ àwọn aráàlú. Ẹ lọ sí north, ẹ lọ sí Kwara State ńbẹ̀ yẹn. Wọ́n ti bu iye tó ní kálukú a máa sọ fún lọ́dún ọdún. Ìwọ tó bá fẹ́ ká pa ẹ́ tó dẹ̀ fẹ́ sá kúrò nílé tó ń gbé, wọ́n ló gbọ́dọ̀ máa fáwọn ní ẹlòmíì 10 million yìí ẹ̀, ẹlòmíì wà 30 million. Wọ́n gbélé wọn bẹ́ẹ̀ mi mọ́ bọ́ ṣe gé fún wọn sá million and every month ẹ gbọ́dọ̀ máa san nothing less than 400,000. Lẹ́yìn tẹ́ bá ń sọ yẹn every month ṣẹ̀ṣẹ̀ wá máa san ìtọ́sọ yẹn every year annually. Bàbá Tinubu ń pàṣẹ, Fúlàní terrorist náà pàṣẹ. Gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe yìí wọ́n jẹ́ ká mọ̀ wípé Islam support yẹ. Òun lẹ ṣe rí tí Sultan of Sokoto olórí burúkú ẹ̀ tó jáde níjọ́ kìíní àná tó sọ pé tí àwọn àmì bá Boko Haram jà Ọlọ́run ló ń bá jà, freedom fighter àwọn ni wọ́n nǹkan. Ẹ gbọ́ ọ̀rọ̀ òye tí gómìnà sọ lẹ́nu. As a matter of fact, Amẹ́ríkà ní kí bàbá Tinubu kó get rid of Gumi. Gbogbo àwọn Fúlàní cabals wọ́n ní kó get rid of them, kó investigate wọn. Wọ́n ní tí wọ́n bá dẹ̀ lè ṣe àwọn máa bá wọn ṣe. Àwọn bá wọn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ní wọ́n ń sọ̀rọ̀ sí Amẹ́ríkà, wọ́n ń bú Amẹ́ríkà nítorí pé propaganda ló tẹ̀lé, wọn ò tẹ̀lé genuine information. Ẹnu wú àwa ilẹ̀ ti lè gbọ́ genuine information nígbà bá gbọ́ lẹ́nu máa bí. Àgàgà ìtí bá sọ fún yín pé intel ni ẹ má yí wò bó ṣe rí ni mo ti sọ yẹn. Now ọmọ Yorùbá, àwọn Fúlàní wọ́n ti control more than I think it's 84 communities. Ni wọ́n control ní ọ̀dà state kan. Ṣé bọ́ọ̀lù ọlọ́pìn ni àbí bóyá Sokoto, Borno àbí Zamfara ìkọlù mẹ́ta ni ti bá wọn ti dáadáa. Màá túbọ̀ bí mo ti lọ tí mo ti information yẹn màá lọ tú yẹ̀wò dáadáa. 84 communities. Káwọn kọ́ ní 84, káwọn kọ́ ní 74, káwọn kọ́ ní 64. Mọ̀ tí Gumi wá ń ṣe nísìn. Gumi ló ń pariwo káàkiri. Ṣé àwọn pẹ́ẹ́lú ọjọ́ mẹ́ta yìí ó lọ Turkey tí a gbọ́ pé àwọn American Special Force fẹ́ gbé tí Turkey ò gbà kó gbé. Tọ́ ní àwọn máa dá padà sílé kí wọ́n lọ mú ní Nàìjíríà pé wọ́n lè kó nǹkan má dá wàhálà lẹ̀ sílùú àwọn. Can you imagine? Mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ against America, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé propaganda ni, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ayédèrú táwọn olóṣèlú Fúlàní tí wọ́n gbé kalẹ̀ ni. Yes. Ǹjẹ́ mọ̀ pé ohun táwọn èèyàn ní kí Amẹ́ríkà ṣe nísìn wọ́n ti ṣe. Nígbà kan táwọn Amẹ́ríkà tó fẹ́ wá help wa tí wọ́n dé àárín àwọn àmì Nàìjíríà tọ́jọ́ share intelligence. Wọ́n wá sọ pé òkè o,
wọ́n ti lo drone lógun kan tó yẹ kó lù láti lè mọ ibi táwọn wèrè yẹn wà, wọ́n ti rí ibi tó wà, wọ́n ti rí everything, wọ́n ti mọ iye explosive tó wà níbẹ̀, wọ́n ti mọ iye ammunition tó wà níbẹ̀, wọ́n ti mọ iye àwọn tó wà níbẹ̀, wọ́n ti mọ mode of operation wọn, gbogbo ẹ̀ ni wọ́n ti mọ̀. Àwọn Amẹ́ríkà dẹ̀ fún Nigerian Army information pé tó bá ti di ìjọba yìí o, ẹja lọ ká wọn mọ́, nǹkan báyìí la máa lò. Máa clear tẹ máa gbé evidence, nǹkan báyìí lẹ máa lò so that kò ní nídìí pé ẹ̀yìn ìbọn tàbí ẹ̀ ń ṣe ní ti ẹ̀kọ́ ọ̀hìn wọn bí ìgbín. Ẹ lè believe pé allegedly wọ́n ní ìgbà táwọn máa débẹ̀ àwọn terrorists nǹkan tó ní àwọn Nigerian Army àtàwọn Amẹ́ríkà tó máa fi símú kí nǹkan tó máa fín síbẹ̀ kó má bàa affect àwọn. Ẹ lè believe pé gbogbo àwọn Boko Haram tó bá ń bẹ̀ ni wọ́n ti lo kinní yẹn, tó túmọ̀ sí pé information yẹn ti leak jáde. Òun la American government ṣe yarí this time around pé àwọn òní bá Nàìjíríà fáwọn trust wa, àwọn máa lọ ṣe báwọn ṣe káwọn dẹ̀ máa ṣe perfectly. Ìgbà yẹn ni wọ́n bá ti end Boko Haram torí ibi tí wọ́n lọ yẹn ibẹ̀ ní gbogbo ká sọ pé bí headquarter wọn tí gbogbo wọn ti máa ń pàdé, wọ́n dẹ̀ ti mọ ọjọ́ tó máa ń pàdé. Kíní yẹn bí gáàsì báyìí ni wọ́n fẹ́ fi sàárín wọn. Drone ló máa wá release kíní yẹn. Gbogbo wọn dẹ̀ kódà ẹni tó wà ní 50 mile 20 mile no 50 is too much, I think it's about 5 to 10 miles ní kíní yẹn gba affect. Kò ní pa wọ́n, they will fall asleep. They will fall asleep as in ọ máa sùn fún bí i wákàtí mẹ́ta àbí márùn-ún. So kí wákàtí márùn-ún yẹn tó pé tọ́wọ́ máa lajú báyìí ibi tó bá capture wọn, ibi tó bá tì wọ́n mọ́ ni wọ́n máa lajú sí. Allegedly ẹnì dẹ̀ sọ pé wọ́n lọ leak out information ẹ̀ fún àwọn ará bí ẹ̀. Ojú Amẹ́ríkà gan wọ́n wá bínú padà. Nísìnyí báyìí àwọn àyàrí tó bá dàbí irọ́ kẹjẹ pílẹ̀ àwọn kọ̀ọ̀kan fún yín kí ó bá jọ gbọ́. Now ẹ jọ kẹ́lẹ̀ mọ̀ pé máa bí ò parọ́ mo fẹ́ pílẹ̀ àwọn voice kan fún yín kí tó wá pílẹ̀ last one. They know that the Nigerian military are compromised. This has been reason that they are compromised whenever they give them intelligence information. They don't act, they don't do anything. I want you guys to watch this video. It's one, historically, the US military has been reluctant to fight side by side with the Nigerian government. Anyone also, the American military has been reluctant to fight side by side with Nigerian army. Kẹ́lẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ tí n bá sọ fún yín confam ni. Ẹ pé mi share fídíò lánàá, mi share ìjẹta, lóòótọ́ nǹkan méjì ló fà á. Financial support. Ẹlẹ́kejì, information tó wà nílẹ̀ à investigate ẹ̀ lọ́wọ́. Tẹ́ bá rí mi tí bá gbé ẹni tí jáde kẹ́ mọ̀ pé mo ti gbìyànjú níwọ̀n bá tèmi láti lè confam ṣé òótọ́ nìkan tí mo gbé jáde. Bí mo súnmọ́ àwọn bàbá wa bí iṣẹ́ ọrùn, ìyẹn bá ṣiṣẹ́ nígbà fún àtúntò ajá Akíntóyè. Bí mo ṣe wà pẹ̀lú wọn almost every day, anything tí n bá ṣe wọn náà lọ́wọ́ mi. So I need to be very, very careful. Don't trust the Nigerian military. And one specific example is when they got intelligence on the location of the Chibok girls in the forest, they were cooperating with the Nigerian army. Chibok girls tí wọ́n kó nígbà yẹn, àwọn American army ti rí wọn, wọ́n ti rí ibi tó wà, wọ́n ti fẹ́ kó wọn jáde easily. Ṣùgbọ́n nítorí máa ṣe o. Yorùbá wọn kí gbogbo ti ń jẹ tọ́lọ̀, a máa bọ́njọ́ kan. Because they don't trust the Nigerian military. And one specific example is when they got intelligence on the location of the Chibok girls in the forest, they were cooperating with the Nigerian army under the direction of President Obama. So the US government told the Nigerian army that they would gas the camp where Boko Haram was with the girls and then lock everybody out so that they will gas. America ní equipment kan to get gas. To get anywhere to bá take it in.
mi ìfẹ́ mọ bó ṣe yá òye tó ó ti mú gbogbo kan fi ilé ayé ìwà wọn bí ẹrí máa sùn kó lo awakening tablet ó máa sùn brọ́dà mi Amẹ́ríkà ni àsùnfọ́fọ́n ti fọ́n kódà ohun tó máa sùn á tún yàtọ̀ wọ́n fẹ́ fi gáàsì yẹn kò ní nídìí pé wọ́n yìnbọn àbí ẹrẹ́tì meanwhile wọ́n ti rí ibi táwọn ọmọ yẹn wà wọ́n ti rí captive tó fi wọ́n sí wọ́n dẹ̀ ti rí ibi táwọn tó jẹ́ armed men yẹn wà wọ́n dẹ̀ ti rí ibi tí gbogbo àwọn èèyàn station sí wọn ò fi bẹ́ẹ̀ jìnnà jù síra wọn tó bá fi gáàsì yẹn láàrin 5 seconds ó máa activate everywhere àwọn akọ máa gbàgbọ́n lọ́wọ́ wọn wọ́n máa tì wọ́n wọnú mọ́tò torí kójú wọn kíkíní yẹn tó dá lójú wọn ó kéré ju àṣìlò 5 to 6 hours. ẹ lè believe pé ìgbà tó dẹ̀ ṣe intelligent tí wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ before you know bọ́ọ̀ máa dọ́dọ̀ àwọn boko haram ní tó bọ́ọ̀ máa dọ́dọ̀ àwọn fúlàní tẹ òṣìṣẹ́ báyìí gbogbo wọn ti lọ lo kíní tó anti gas kíní wọ́n ti lọ lò tó túmọ̀ sí pé wọ́n ti leak information yẹn fún wọn. ẹ wo ọ̀rọ̀ ọlọ́run dúró kò ń dùn lẹ́nu èmi ọmọ yín máa bí ẹ jẹ́ kí n ẹnu ní pọ̀n láti ń gbọ́ pọ̀n. So the US government told the Nigerian army that they would gas the camp where Boko Haram was with the girls and then knock everybody out so that they could rescue the girls safely without exchange of gunfire. After they mapped out this plan, the next thing that happened when the troops got to the camp of Boko Haram, they saw Boko Haram wearing gas masks. ṣé ẹ gbọ́ gas mask ó túmọ̀ sí pé information yẹn ti reach wọn. Funniest part lára gas map tọ́kú fáwọn allegedly tọ́kú fún wọn lára ẹ̀ náà làwọn fúlàní terrorists yẹn lò tó túmọ̀ sí pé wọ́n supply wọn ní mass gas yẹn. má ṣe ẹ ká máa gbọ́ lọ. Rescue the girls safely without exchange of gunfire. After they mapped out this plan, the next thing that happened when the troops got to the camp of Boko Haram, they saw Boko Haram wearing gas masks. So the US realized that the Nigerian military had leaked the operational details to Boko Haram. Yes. This is why the US does not want to work directly with Nigeria with boots on the ground because now when you watch this video, you think, oh, this one is a liar. Why this one is lying? When you read the video, how the US came to Nigeria before. Some of you that say US, anytime they come to any country, they destabilize it, they touch your area, they do everything. You know the missionary that came to Nigeria to help Nigeria to combat this Fulani issue before, to confirm what this one just said. They fight this insurgency to the point that they were wiping out all of these terrorists in the forest. Automatically, una leader, please Emma Sokoto, all these una Fulani with full Senate, all of them that are in national, they start gradually blocking Jonathan to make sure that it stop. They spying the people in the forest. You may still not be satisfied because, oh, why am I saying this? I want you guys to watch this particular video of an American personnel. What they said that anytime they give Nigeria, because if you I say maybe all of this I want to be talking like that, but I want you to hear from the horse's mouth. Kó tó di pé máa play video horse's mouth yẹn ẹ̀yìn ẹ̀ wò America wọ́n á information allegedly wọ́n á gbé fún Nigeria military before you know àwọn Fulani terrorists wọ́n ti gba information káwọn àmì kan tó gbà nígbà ẹ̀ẹ́dẹ́ káwọn ọmọ lọ síbì kan along the line káwọn ọmọ máa lọ báyìí along the line Fulani àpòyọ sẹ́yìn wọn báyìí àpá ọdún ọ̀dà lẹ́ẹ̀kan náà a lot of things ẹ wá sọ pé àwọn èèyàn ò join army mọ́ báwo lọ ṣe máa join báwo lèèyàn ṣe máa wo ṣùṣù tó máa lọ para ẹ̀ yáà ó lọ para ẹ̀ nínú àwọn ẹni tó bá join army lásìkò yìí ó kọ́ fẹ́ jẹ́ kí ìyá àti bàbá ẹ̀ kó fojú sunkún ẹ̀yìn torí wọ́n máa pa Boko Fulani terrorists máa pa nǹkan kò dẹ̀ ní tẹ̀yìn ẹ̀ yọ kò ní tẹ̀yìn ẹ̀ yọ now
kó tó di pé màá play fídíò yìí fún yín ká sáré dé òkè ọ̀run jẹ́ sáré dé ọ̀hún. Olùsàdé ní pẹ̀lú abáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú gomi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò bó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀ rẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyé fún adékúnlákówọ̀ ló jìgàjìgà bí ẹkùn akọrabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ìjẹun táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyé fún adékúnlákó oṣù òróró sùmàlú lórí ọkiri ojú owó fún àkókò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fìdí ọ́ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyé fún adékúnlákó gbogbo ara kìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rẹ̀ ìwé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa owó tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjìkìjà kó gbé olólọ ìjìkìjà kó gbé ọlọlọ a kì í kórè olóko ní ògùn ìwọ lóòrè yóò tá rẹ ló kọ lọlọ. now ẹ káàbọ̀ padà nọ́mbà bàbá Máyégún nìyẹn ìwọ tí o bá ò lórí ọkọ o fẹ́ gbàwé ìgbélù o fẹ́ oògùn tajà ajé oṣoògùn owó àṣírí bíbò afàrò awọ́rò iṣẹ́ àánú tó lágbára o fẹ́ tẹ̀fá o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ o fẹ́ bọfá o fẹ́ bọ ẹgbẹ́ o fẹ́ bọ anything tàbí o fẹ́ béèrè sí kankan tàbí o mọ̀ pé ogun kan ń jà ẹ́ tó fẹ́ ṣe spiritually ẹ pé bàbá Máyégún mi rí wọn rí o bàbá yẹn ti gudugudu méjì ẹ̀yà mẹ́fà èmi mo sọ bẹ́ẹ̀ fún yín mi rí wọn rí torí ẹ̀ mo tún ṣe wà ń pè é mo ti wá advertise wọn continue because wọ́n gbìyànjú tó bá léèyàn gbìyànjú I cut cap for him so ẹ̀yin tẹ́ bá lẹ́yìn tẹ́ máa lọ bá tẹ̀lé fẹ́ dira ẹ fẹ́ dọmọkùnrin ẹ má tẹ́ anybody tán yín o má kọ̀ bá ti yín jẹ́ ìwọ tó bá lọ ń tẹ̀lé ọ̀rọ̀ pé àfa àkọ́ sọ pé ó yá wo ẹni òkè náà ó ní fídíò kan tó jáde lórí social media tó ṣú àfa àkọ́ tó jà fún àlá tó wà ní káàbà tó ń fọwọ́ pa òkúta tó wà ní káàbà ẹ̀ lọ́sàn náà wá gbà tó ṣe ogun ẹ̀ nígbà tó máa gbà sírí ẹ̀ jáde owó tó fi lọ Mẹ́kà àṣìjẹnújẹ tó fi owó tó fi lọ Mẹ́kà wọ́n ṣù ẹ̀ náà mi ìkọ̀lẹ́ máa ṣùgbọ́n àwọn bẹ́ẹ̀ àwa ti kọjá àwọn nǹkan bẹ́ẹ̀ kí wá nínú mò ń ṣòro nǹkan bẹ́ẹ̀ fún yín I'm not a religion fanatic but you know tẹ́lẹ̀ mọ level deception táwọn èèyàn tí àwọn arábí yẹn ń ṣe fún yín wọ́n ní ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ má súnmọ́ wọn àwọn fún ara wọn tó dẹ̀ ń dánwò ó kọjá owó náà ọmọ Yorùbá kí ló opinion yín ṣé kí Donald Trump máa bọ̀ ni àbí ká ṣe sùúrù fún bàbá Tinubu ẹ má gbàgbé o our target mission and vision is to pull out of Nigeria is to become a sovereign nation is to regain our freedom and we are still on that but for the fact that we are still under Nigeria nǹkan kíkan tó bá ń lọ a ní láti kí ni a ní láti wà observer must be observant so òun ló fà á tí mo ṣe é sọ bò tí mò ń sọ yìí ẹ má jà tọ́ra wa o tẹ́nibọ̀dì bá sọ pé ìfẹ́ ti gba kọ́ńtì yín ó ń tọ́ yín ni o tó bá dẹ̀ ń tọ́ ẹ má ṣe kí ni ẹ má tọ́ra yín o fún ẹja máa gbọ́ fídíò yẹn lọ. Inspiring the people in the forest. They may still not be satisfied because, why am I saying this? I want you guys to watch this particular video of an American person name. What they said, that anytime they give Nigeria, because if I say maybe all of this time I talk and left, but I want you to hear from the office one. Which America nìkan ló fún wọn information. Dubai, United Arab Emirates, wọ́n ti release orúkọ àwọn tó ń sponsor terrorism tó ń ṣẹlẹ̀ yìí, but they refuse to mention their name. They refuse to to release the names, and they refuse to allow the DSS and other people to cut up with them, to get rid of them. Sorry, wọ́n protect wọn. Ṣèbí Musa Christopher náà sọgbà ìgbà tó di kó rìtáyà ó ní àwọn Fulani terrorists wọ́n lágbára nítorí pé ìjọba ń protect wọn.
kò lè sọ nígbà tó wà nínú aṣọ àmì ìwọ ó sọ nísìnyí kẹ́ lè mọ̀ pé ọ̀rọ̀ táwa tá à ń jìjàgbara tá à ń sọ fún yín kọ̀ǹfàmù ni tá a bá sọ fún yín kókó ẹrú la wà ẹ mọ̀ kókó ẹrú lẹ wà. But anytime they give Nigerian military armed forces information so that this people is going to have to, they are going to do this, so they feel reluctant. I want to ask the words again. For the fact that there is Nigerian government complicity with these attacks. You saw some of our journalists in the documentary. We want to be an organization that tells the truth about what's happening in Nigeria, hence truthnigeria.com. I want to just kind of let everybody know and help you understand how Nigerian news works. If a Nigerian government official does not call for a news conference, the event did not exist. So in order for the narrative to get to the mainstream media, get picked up by Al Jazeera, get picked up by CNN, everything else, it comes from a Nigerian government source. From the very beginning, they determine the narrative, the reporters regurgitate the government narrative. We decided to be a voice and try to help change that paradigm and create Truth Nigeria to document what is actually happening. How many of you guys know that there were 10 Christians killed in Kaduna just the other day? How many of you know that there were 30 Christians killed in Plateau just a week ago? How many of you know that besides the 280 Christians that were killed in Yellowwater on June 13th, we are now about over 500 Christians that have been killed total since Yellowwater? No one knows. The media is not reporting. Well, that's why we formed Truth Nigeria, to talk about what is going on. But also, what we pointed out in the documentary that I'd like everybody to realize is that Truth Nigeria had information that the attack on Yellowwater was going to occur 3 weeks before the attack happened. Now, when we get a terror alert, we find information, we know attacks are going to occur. Our method is we issue a terror alert on our website, truthnigeria.com, but we also immediately call the local authorities. We notify the Nigerian military, the DSS, the Nigerian government, to let them know this is what we found out, this is our intelligence. Now, a day before the attack, we got word that there's movement happening. They are mobilizing, and they are coming for Yellowwater. So the day before, our team notified the government, the local authorities. Ohun tó ṣẹlẹ̀ ní Yellowwater yìí, wọ́n ní kó tó ṣẹlẹ̀, Amẹ́ríkà ti get intelligent, wọ́n ti sọ fún Nigeria government. Kí ló ṣe sí? Àwọn ẹ̀dẹ̀ wà, wọ́n lè gba gbogbo àwọn tó wà bẹ́ẹ̀. Something that is avoidable. Wọ́n ti sọ fún Nigeria government kí wọ́n wáyé kò pọ̀ jù tí fighter jet bí márùn-ún bá wà standby níbẹ̀. Ti drone, more than 50 to 100 drones were available there. The military presence there were there. Our armored tank, armored vehicle, our machine gun fire, destroyer, which are on standby. Èèyàn ló fẹ́ wá pa kò ṣájà. Èèyàn ló fẹ́ wá pa kò ṣe ẹranko. So tẹ́ bá kó gba àwọn nǹkan ẹ jáde. Lè sọ pé ẹ ṣe torí àwọn play máa pa. No, we are talking about life here. Ọ̀rẹ́ mi là ń sọ ọ fún ọ ní intelligent yẹn. Ọ̀n tiẹ̀ ṣe mẹ́ni pọ́ orí débi tó máa lò. Wọ́n náà fún DSS ó dárúkọ èyí náà gbọ́n náà. Ó fún àwọn army, ó fún gbogbo securities. None of them act. It's not their fault because the politicians, the Fulani politicians, did not allow them to do it. Because if they want to do it, all the Fulani, all the northern politicians will be arrested because they are all Fulanis. No single Hausa in their midst. So if they are going to do that, everybody will be arrested. Even Kashim Shettima, the vice president of Nigeria, will also be arrested. Because Shettima ain't here. A lot of people have a lot of evidence against him. He has been sometimes, when he was a governor, cited with these people eating together.
You know what that means? Before you can put the same hand in a plate and eat with someone, it means you love that person, it means you trust that person, it means that person is your person. Yeah, that's what you are saying. You are telling us they are your family. You are telling us they are part of your life. Kéèyàn tó tọwọ́ bọnú abọ́ pẹ̀lú èèyàn jọ máa jẹun ní abọ́ kan náà, ó jẹ́ kẹ́ mọ̀ pé kò ń ṣe nǹkan kékeré. Ẹni ò ṣàjòjì yín, ẹni tẹ́ ti jọ wà ní, ẹni tẹ́ ti wọnú ara yín ni. Kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ máa tọwọ́ bọnú abọ́ kan náà tẹ́ lè jẹ tó ara yín. Ẹ wá náà ń wá àwọn tí ó ń terrorize Nàìjíríà. Tẹ́ bá ti láti fíìmù tó ẹ jẹ́ ká mọ̀. Àbáwá jẹ́ wèrè àbí? Kúngú làwa. Tẹ́ ń sọ fún wa pé ń wá àwọn Boko Haram àkíní kan. Mọ àwọn tó dá wọn lẹ̀ ni. Àlímọ́tù Sheriff ni wọ́n ló dá Boko Haram àti gbogbo kìíní yìí sílẹ̀. Nígbà tó wọ́n máa sọ, ó ní rárá o, ó Shettima ló dálẹ̀. Who is Shettima? The sitting vice president of Nigeria. Torí pé ó ní humility l'Amẹ́ríkà ṣíṣe ń wò. Bẹ́ẹ̀ ni, ṣé ń wá ìlera yìí ni? Humility tó ní náà ló ń gbé lọ sí United Nations. Ká ní pé ó lọ sí United Nations as just a person tí ò lọ on diplomatic, because any government official that move on diplomatic, they have immunity to some certain area. Yes, ó máa ń ná àwọn immunity kan tó máa ń guide wọn. Ẹni tó bá ní diplomatic passport lọ́wọ́, ìjọba ìlú yẹn ló wá síbẹ̀. Bó bá dẹ̀ ṣe lè treat president Nàìjíríà, bẹ́ẹ̀ lọ ṣe máa treat ẹni tó bá di diplomatic passport yẹn mú. Yeah, that's what it means. We have normal passports, we have diplomatic passports, and we have security passports. Ọmọ Yorùbá, kó tó di pé inú ti bí mi lè parọ́ fún yín, inú ti bí mi gan. Now, ẹ kà ṣe lọ́dọ̀ ibi tó kàn báyìí, ọ̀dọ̀ Láọlá Bítàtì. Ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú. Ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ sì yàgbànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láọlá Bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá, òun ni Láọlá Bítàtì yóò bá wọ̀ dáadáa. Ìṣòro ara ríro ń kọ́ Láọlá Bítàtì. Òun ni ká ẹ pinnu rà láti wáyé gbòógì Láọlá Bítàtì rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bá darí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ Láọlá Bítàtì. Gbèrúra kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yín ènìyàn wa. Nọ́mbà Láọlá Bítàtì náà lè ti ìwọ tí kọmọkùnrin yẹn bá kéré. Ìwọ tó máa gbórí ìyá wa tí wàá lóṣèlú márùn tí wàá da tówó ẹlẹ́ǹkan burúkú ni. Ìwọ tó máa gbórí ìyá wa kó délé kanlẹ̀ gbogbogbòn. Pẹ́ lórí ẹ̀, àdódùn gbogbo ẹ̀ ló wà. Yorùbá ni wà. Ẹ pè Láọlá Bítàtì. Oní kidney problem ni o, prostate problem ni o, arthritis ni o, cancer, anything. Ẹ pè wọ́n. Ntọ́nà fi wọ́n àwọn ènìyàn lọ́wọ́. For now, ntọ́nà ṣe fi wọ́n báyìí nìyẹn. Now, ọmọ Yorùbá, ẹ̀yin náà wo gbogbo kìíní. Ẹ bá wò lọ wò bọ̀, ẹ rí pé àwọn north, they are only playing against our intelligence. Tòdẹ́ ṣẹjọ́ wọn, ẹjọ́ àwọn àgbààgbà wa tó dákẹ́ tí wọ́n sọ̀rọ̀ ní. Yeah. Ẹjọ́ àwọn àgbààgbà wa ni. Ẹjọ́ wọn ni. Kò ṣẹjọ́ àwọn tó ń pè àwọn nǹkan tí wọ́n kì í. Àwọn Fúlàní tẹ̀ ń wò ìfẹ́. Nǹkan tí wọ́n tó lọ ń pera wọn. Lẹ́yìn ìbọn tẹ̀rí lọ́wọ́ àti arrow àti dágà àti sọ̀ndà sí kankan mọ́ fún wọn.
àwa dẹ̀ jẹ́ ọ́dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan táwọn ń kó káàkiri yẹn jàǹkáríwọ̀ ni tọ́ọ̀yì ní níwájú ọmọ Yorùbá àfẹ tó bá jẹ́ ọmọ àlè Yorùbá torí ọmọ àlè Yorùbá ló máa fọwọ́ sí júwe ní bàbá ẹ̀ ọmọ àlè Yorùbá ló máa sọ fún pé gba ẹ̀ka gbàgbà òun tó máa ní àwọn síbi ọmọ àlè Yorùbá nìyẹn yà níbi tí ìlú dé yìí tó mọ̀ wọ́n lè pa àtẹ̀lé ta ẹ̀ wọ́n wá ní gbogbo àwọn tó lè prevent ẹ láti máa kókó àìtọ́jọ́ àwọn síbi láì àwọn wọ́n ti pa ẹ̀wọ̀n tí ì sí ẹ́ kó tó di kí màá play last video yìí fún yín ọmọ Yorùbá ẹ má gbàgbé ẹ like video ẹ subscribe ẹ notification bell yín kẹ̀dẹ̀ má gbàgbé títí lè kíkún gbà fọ́tà náà need àìtí rí ṣùgbọ́n mo dákẹ́ tó mo ti rí pé it is now becoming an insult ọmọ Yorùbá odò àgbà kò lè gbé ọ̀dàlẹ̀ ẹ̀yin tẹ́ bá ní ọ̀nà tó ti ṣẹlẹ̀ bá mi sọ tàbí ẹni jẹ̀ ní kò ń ṣe kó láti pè máa bá mi wo yọ́tù lórí tù nídìí o jẹ́ new information ẹ fẹ́ pè mí ṣàkíyèsí ẹ observe anything nínú fídíò mi tẹ́ fẹ́ sọ fún mi nǹkan kan wà tẹ́ gbọ́ tí mo sọ tẹ́ ẹ nífẹ̀ẹ́ tàbí tẹ́ láì tàbí ẹ pè mí sórí +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 the other number is WhatsApp nìkan ní o kò ní pẹ́ pé a kò máa wọnú machine ni wọ́n á dẹ̀ máa jáwọ́ yín ìjàkújà WhatsApp only 081 76 03 4216 WhatsApp only 081 76 03 4216 081 76 03 4216 WhatsApp only ní o òdo àgbò àpò lè gbé ọ̀dàlẹ̀ ó dàbọ̀.